Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àna Ọlọ́run àtòrí ajẹjẹ tán tọ́lọ́run Allah tí ṣe àlùbáríkà kó má fi gbogbo mùsùlùmí ayé lẹ̀ títí fi di ọjọ́ ìdájọ́. Bismillah jama ẹ bá gbọ́rọ̀ bàbá ẹ̀. Ọlọ́run má jẹ́ kí Islam àti ayé tọwọ́ èmi dàrú. Mo rí kílípù kan tó jáde látẹnu Alhaj Habibullah Mudiru Markaz tó ṣe. Ìgbà táwọn kílípù yẹn ní àná àwa mẹ́rin àjòkútà àwọn àfa wa àwọn àgbà àfa ọ̀jọ̀gbọ́n àwọn ni wọ́n rí lórí fóònù wọn táwa wò àwa gbọ́ lọ́dọ̀ wọn. À ń gbọ́ tán kálukú dákẹ́ àti lọ́ọ̀lì kímọ́gúrúbì akímọ́gúrúbì yẹn tán mo wá padà wá ilé ara mi ò gbé mo tó tún gbọ́ irú ọ̀rọ̀ báyìí ìjọ sì da lẹ́nu Mudiru Markaz gbogbo àwọn Markaz ayé tá a ní ọpọlọ tá a lẹ́kọ̀ọ́ tá a sì ń bẹ̀rù Ọlọ́run tá a sì fẹ́ káàtì bọ̀tà tí wà náà da irun tí Mudiru sọ̀hún ìjọ sì da. Àfáà yìí béèrè question lọ́wọ́ wa pé ọ̀rọ̀ kan tí bàbá Mudiru Markaz tí wọ́n sọ̀rọ̀ yẹn dá ó ta àfáà yẹn lára àfáà yẹn sọ̀rọ̀ kí gbogbo ẹni tó ní làákàyè lórí tó sì fẹ́ látúbọ̀ tán ó wá countess fún wọn ní Markaz pé sọ̀rọ̀ yẹn dá ó challenge wọn now ọ̀rọ̀ owó wà là ń sọ pa ẹ̀ bismillah ẹ̀jẹ̀ àti gbọ́rọ̀ ẹ̀ ọ̀rọ̀ yẹn rí. Khalifa Adabi الشيخ أبو فاضل الدين يقول عليه رضي الله تعالى àwọn nǹkan tí ó tó bá fẹ́ lé nínú ìtàn kí wọ́n kò dánù أكرمكم الله ó go straight sórí ìtàn yẹn bó bá ṣe rí gẹ́gẹ́ olúwẹ̀ sọ. أكرمكم الله now bàbá ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ mo fẹ́ máa ṣàlàyé fún wa kó lè yé wa ni ọ̀rọ̀ kan náà ń sọ bọ̀ tẹ́lẹ̀ wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ Jímọ̀ tó lọ ọjọ́ Jímọ̀ yẹn ni wọ́n sọ pé Khalifa Adabi Sheikh Abdulqadiri Kamaluddin Al-Adabi ó jáde láyé bí wọ́n ti sọ náà nìyẹn ohun tẹ́ni expect àti gbogbo ẹni tó rí ẹ̀ bá pé lẹ́yìn pé wọ́n sọ̀rọ̀ yẹn àdúrà ló yẹ kó pé Ọlọ́run dákun kó bá gbàgbọ́ wọn Ọlọ́run dákun kó bá ṣe dáadáa fún wọn Ọlọ́run dákun kó bá kan ṣàdúrà fún wọn torí pé kò sẹ́ni tí ò ní kú wọn fi kú yọ̀yàn gbogbo wa náà lápadà kújọ kan nítorí ẹ kó tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wọ́n ló jáde láyé òun ni pé Ọlọ́run bá ní sí kẹ́ rẹ̀ kó bá ní sí gẹ̀rẹ̀ fún wọn Ọlọ́run mọ́ fún sáré mọ́ wọn kan ṣàdúrà fún wọn wọn síbẹ̀ wọ́n ń bá ọ̀rọ̀ wọn lọ ọ̀rọ̀ tó wọ́n bá lọ yẹ so necessary lásìkò yẹn bismillah ìjà máa gbọ́ lọ. nígbà tí bàbá pè wọ́n kí wọ́n wá sábẹ́kúta tí Sheikh Adabi pè رضي الله تعالى عنه wọ́n wá sábẹ́kúta àwọn wá tẹ̀lé wọn bá wọn dání lọ́wọ́ àwọn wà lọ́mọ kékeré náà àwọn wà ní primary school wọ́n mú Sheikh Sofiu Kamel wọ́n mú dání wọ́n mú Ebi Sala wọ́n mú dání so làwọn bá lọ nígbà táwọn lọ yẹn ẹni táwọn máa ń pè táwọn lọ sí Markaz táwọn bá lọ school أكرمكم الله àwọn máa ṣàyẹ̀bọ tí àwọn ará Abẹ́òkúta tó bá ń gbé káàkiri tó ń gbé sábẹ́ sórí ìta mẹ́ta àbí kéré epo àti ẹ̀kọ́ tó wọ́n epo sórí ẹ̀kọ́ tútù báyìí tó ń ṣe kéré gbogbo kéré làwọn máa kó jẹ àwọn kò gbogbo ẹ̀jẹ̀ làwọn nùnú ibẹ̀ làwọn ti jẹun dáhùn yóò pọ́ ẹ̀sà mo gbọ́ mo wípé nǹkan bẹ́ẹ̀ àwọn lu Abẹ́òkúta bẹ̀rẹ̀ أكرمكم الله so fídíò tí àfáà tí mo ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ rẹ̀ níbẹ̀rẹ̀ fídíò yìí tó wò nìyẹn tó fi ń sọ̀rọ̀ pé wọn níbẹ̀rù Ọlọ́run pé kẹ́yìn àti wọn bá tẹ̀ jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ gbọ́ pé wọ́n kú ẹ ń sọ̀rọ̀ pé wọ́n kú ẹ ṣàdúrà fún wọn pé Ọlọ́run foríjì wọn Ọlọ́run ṣe kíní kan ẹ wá sọ̀rọ̀ pé wọ́n sọ pé àwọn máa ń jẹbọ ẹbọ tó bá gbé sábẹ́ òkúta ṣé ń disparage wọn nìyẹn ní abẹ́ ń praise wọn ṣé mọ̀ fún ẹni tí àfáà rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú abẹ́ni tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú abẹ́ni tí ẹ̀gbọ́n rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú tó wáyé pé statement tí bàbá Mudiru sọ ni wọ́n ń gbọ́ nípa rẹ̀ ó tèkì àwọn ìbẹ̀rù Ọlọ́run kọ̀ọ̀kan kẹ́yìn mọ́tò react lé lórí kì í dẹ̀ wá ṣe gbogbo èèyàn ní òní react lé lórí gbogbo ẹni tó bá wá react lé lórí náà kọlu ẹ̀kẹ́ wa mọ́ táàgì pé òun fẹ́ wú Markaz ní wọ́n yé ti bàbá wa Mudiru wọ́n yé ti Sheikh Adamu ní no ẹ máa ń sọ òdodo kò sábúrú bí kẹ́rọ̀ra pé bàbá yìí bàbá Mudiru Markaz yìí kẹ́ pé wọ́n pé lásìkò tá a wà yìí táwọn pípọ̀ yìí ń grief yìí kò ṣe irú kan tó yẹ kẹ́ máa sọ rí tàbí kẹ́ ẹ tó ń rìkọ́dù wọn kó mọ́ post ẹ̀ tó bá yẹ pé nìkan ló ń sọ̀rọ̀ ẹ máa sọ pé official page ẹ̀ náà fi post kíní kan ẹ̀yin mọ gbogbo nǹkan ẹ̀ sọ ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ ẹ̀fẹ́ ẹ̀yin fi pé ẹ̀yin lórí everybody ẹ̀yin lè ṣe nǹkan tó bá wù yín láìfò rí bẹ́ẹ̀ wọ́n fi kú yọ̀yàn ṣé tí Ọlọ́run jẹ́ Ọlọ́run tí nípa àfáà bíbí nísìnyí Ọlọ́run tí nípa wọn Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn dáadáa o táwọn náà bá wá kú tẹ́nìkan wá ń sọ̀rọ̀ pé ìjọ kan náà ló ń sọ̀rọ̀ pé àwọn sàbí kinní kan ṣe tó kàn nìyẹn so yín tá àfáà alákọ̀ọ́kọ́ yẹn tó ń sọ nìyẹn tó fi ń fìbínú sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dẹ̀ fìbínú sọ náà ó dẹ̀ sì wà mínímà náà but ó sọ̀rọ̀ gan lóòótọ́ but ó yẹ ká kà kún pé no àfa àwọn àárò àfa àwọn tó ṣe ń ṣe wọn àti òjòjò pé bàbá yìí àgbàdo bàbá ìgbìyànjú bàbá yẹn tó ikú báyìí ló ń ṣe wọn tó fi fìbínú sọ̀rọ̀ tí wọ́n sọ yẹn now ìwọ tó wá péré ní golden son of Markaz
èmi tí wọ́n wú ẹ̀ ti pẹ́ kórìí ẹ̀ òpin náà láìtàláì orí kẹ́mi ò dá sọ́rọ̀ ẹ̀ rí but bàbá èèyàn kú àfá èèyàn kú gbọ́n tó sọ àwọn ọmọ àdàbí ìyá gbogbo wọn láti bẹ̀rẹ̀ tó fi dópin tá máa débi wá sí kábàáyé bàbá wa ṣe ká dá ọlọ́mọba wa kẹwọn ọlọ́mọba wa gbogbo èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin wà máa fi pé ẹ̀yin nìkan lẹ ní ẹ̀tọ́ sí kìíní yẹn ó yẹ ká máa ṣe fún yín nìyà ó torí pé bàbá yẹn nìkan nìkan nù àti máa ń sọ fún yín ti pé respect is reciprocal tó bá ń pọ́n mi lé èmi ní mo pọ́n lé ní ìjájọ́ máa pọ́nra wa lé ló dáa tó bá ti wà one sided èyí ó padà ní problem ìwọ wá rí fídíò àfáà yẹn instead kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó o dẹ̀ judge lórí òdodo pé ọ̀rọ̀ tí wàá mú dẹrù sọ ìlú òótọ́ ṣàdúrà fẹ́ tó kú sọ kankan nípa rẹ̀ pé ọlọ́run foríjì ọlọ́run gbàbọ̀ rẹ̀ bàbá yẹn ikú rẹ̀ dẹ̀ wà rí bákan lára wa o kí ni kẹ́kẹ́ tí ẹ̀ sọ òjòjò bí ò tiẹ̀ dénú yín kẹ́ tí ẹ̀ sọ òjòjò pé náà ìjọ kan lẹ́yìn kú láyé ẹ̀ ṣe yẹn ọ̀rọ̀ tó sọ́pọ̀ ó sọ pé kọ́ ọmọ kéwu rẹ̀ jà ẹ̀yin náà lè ń sọ pé ọba àlọ́ níjọpọ̀ yín méjèèjì àwọn dẹ̀ sọ fún ọmọ kéwu wọn tó tẹ̀lé wọn pé ìwọ máa lọ síta ẹ̀yin ò sọ pé kí ní márùn àbò ní mẹ́fà tó tẹ̀lé yín ẹ̀yin ò sọ pé kó jáde kó wà bẹ́ẹ̀ ni lásìkò téèyàn ṣẹ̀ṣẹ̀ ṣe ló sórí téèyàn kẹ́ máa sọ nìyẹn so ìwọ tó wá jẹ́ golden son of Monica so wàá gbogbo kíní yẹn láti lẹ̀ kó wò pé no àwọn people yẹn ṣe ń grief lọ́wọ́ may Allah give them the fortitude to bear this loss because it's a great loss for them ó yẹ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lára àwọn àdàbíyà yẹn kẹ́ ẹ wo ẹ̀kọ́ kẹ́ ẹ máa bẹ́ẹ̀ ṣe fi tó létí yín náà look at them ayé àkàlífà wọn yẹn wọ́n ní kò gbúdọ̀ ṣòfò for the next 72 hours kàlífà kúlẹ̀ ní ọjọ́ kejì wọ́n ti fi kàlífà mi jẹ kò síjà láàrin wọn wọ́n ti mẹ́rin tó kàn olùkálùkù ti lọ kí bàbá yẹn pé àyìn ló kàn nìkan ìyẹn náà tó lẹ́kọ̀ọ́ ìwọ wa bọ́ta wọ́n á sọ àdúrà ọ̀rọ̀ tó ń sọ ìjẹ́mọ́ ẹ̀yà àjọpọ̀ tó lọ sọ. ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé ẹ̀yin pípọ̀ yìí mo pẹ́ yín tó wàláì mo pẹ́ yín débi pé ọlọ́run gẹ́mọ̀ pé mo pẹ́ yín kódà àfáà yín gan ní musare wàláì wọ́n mọ̀ pa pẹ́ yín àmọ́ wọ́n ní nítorí wèrè tọ́mọ́ ṣe ni kò ní jẹ́ kókún kékeré ọmọ tí ó bá ya wèrè tí ó bá ya àfáà tí ó bá ya dìgbòlugi tí ó bá máa bugi jẹ́ kiri àdúgbò kò ní kún kékeré kódà kò ní kún jọ́ ọ̀kú mọ́ yóò dàgbà ọdún kan yóò wọ primary school yóò wọ secondary school yóò dàgbàdà ọlọ́run wò yóò dàgbàdà yóò wà padà wá ya wèrè yẹn táwọn fábíyì wà padà mọ̀ pé ṣé wèrè làwọn bí ní àwọn àgbàlagbà sọ pé ẹ̀sìn tí wèrè ó ṣe ni ò ní jẹ́ kókún kékeré ẹ wàá ṣe ẹ̀sìn yẹn báyìí mo pẹ́ yín tó gan ṣé àwọn wípé látọ̀rí Kamilu ti ń bá orí ibú tiẹ̀ náà bọ̀ kó tó pé ìwà àkàlífà tó dàbí ikú ó ti ń borí ibú tiẹ̀ náà bọ̀ táwọn ń wò pé ó dà fáà ń gbé mi tí wọ́n bá sọ wípé tíra kan ní ṣé kádàmù ṣé ìtàn Ìlọrin làwọn kà nínú tíra ṣé kádàmù àbí ìtàn Nàìjíríà ní ntẹnu bàbá yóò gbà ní ntẹnu àlífà yóò gbà ní ntẹnu mọ̀ásísù yóò gbà ẹ̀tọ́ àṣàṣà kí ló ti pè yẹn ní ntẹnu rẹ̀ ò gbà odidi alukurani gbogbo alukurani yẹn yẹn ìtàn ní bẹ́ẹ̀ gbogbo alukurani tá bá 100% alukurani jọ 90% tàríkù lọ́wọ́ bá fi sọ́mbẹ́ ọlọ́wọ́ bá gẹ́ válù tàríkù púpọ̀ ìtàn ọlọ́wọ́ bá válù rẹ̀ púpọ̀ sókè àwa ṣe irú kan dáadáa ẹwà dúró wàhálà táwọn àyè ṣe àwa tún gbé mọ́ra náà àfáà tó sọ wípé ọmọ kan tó mú já ní ojúmọ̀ rẹ̀ mùdírù lọ àti wípé bàbá àwọn fi ń pọ́ bá àlọ́rin lé ni wípé àwọn ọmọ ọ̀rọ̀ tí ọbọ̀ sọ wọ́n ti ní kọ́mọ yẹn jáde nítorí ẹ̀kọ́ táwọn kọ́ nítorí ẹ̀kọ́ wo lẹ́kọ́ gan ṣé wàá bá yín gan lẹ́kọ̀ọ́ ni máa bá yín tẹ́ ń fẹ́ kọ́ tí ìsàrẹ̀ yẹn tó ṣẹ̀yìn kalẹ̀ yẹn ṣóun gan lẹ́kọ̀ọ́ ni. Golden son of Maricas sórí pé ò ní làákàyè lórí you are carrying at empty head empty skull o ò ní ọpọlọ lórí rárá o ò lẹ́kọ̀ọ́ lé wọn kọ́ ẹ lé yín ṣé bàbá wọn lẹ́kọ̀ọ́ ṣé bàbá àgbà yẹn alájà àgbà ló ń sọ yẹn o bàbá Kamaludeen Al-Adabi ló ń sọ pé ṣé wọn lẹ́kọ̀ọ́ olórí ẹbí ilé yín látìgbà tí ilé yín ti ń jẹ́ lé yín ẹnu rẹ̀ gbàǹtó sọ ẹnu bàbá tó bí bàbá ẹ̀ gbàǹtó sọ yẹn pé bàbá Kamaludeen sọ lẹ́kọ̀ọ́ sotiri ilé ayé yín bẹ́ẹ̀ ṣe ń lò tẹ́yìn bá sọ ṣé wọ́n rán ẹ pé kó wá sọ̀rọ̀ ni àbí torí ohun tó orúkọ ara ẹ lórí Facebook pé Golden son of Maricas sọ ọ̀rọ̀ tó ń sọ yìí òun gba gbogbo ẹnu ọmọ Maricas sọ àwọn náà rán ẹ pé kó wá sọ ló fi pé o láyé àti wà láàrin bá délẹ̀ àyẹ̀ gbà ó ní làákàyè lórí ni ẹ̀yin ń ọ̀rọ̀ wọ́kẹ́ tó sọ ni Jackman àti Yẹsẹ Alunaka wọ́n sọ èyí tó worst ju tí wọ́n sọ yìí lọ ìwọ náà fẹ́ káwọn èèyàn mọ̀ níbi orí ibú mo fẹ́ kó ibú lọ báwọn ẹbí ẹ lé torí ìbínú Ọlọ́run ló ránṣẹ́ sí kí ni wọ́n sọ tí ò dáa instead kò rí nǹkan tí mo dírú yín sọ pé eléyìí ni ò lẹ́tọ̀ọ́ lásìkò tá a wà ẹ́ torí bá fáwọn ṣẹ̀ṣẹ̀ kú ni kò ń ṣe irú ọ̀rọ̀ yẹn lèyẹn máa ń sọ nípa ẹni tó ṣẹ̀ṣẹ̀ kú wọn la fi sọ pé yìí yóò lẹ́kọ̀ọ́ rárá gbọ́n tó sọ tó jáde lẹ́nu ẹ̀ orí bíkú Jackman táwọn arókùn gan lọ̀gá olórí bíkú jù láàrin yín tẹ́lẹ̀ sórí pé tiẹ̀ ju tiẹ̀ lọ gbọ́n tó sọ
nítorí ká ẹ ṣe tó yẹ kí mùdírù yín gbé àwọn èèyàn dìde bíi méjì àbí mẹ́ta pé ẹ lọ bẹ̀ ẹ lọ sojú mọ́ríkà síbẹ̀ ká máa rí wọn lọ́tún lọ́sì wọn rí kankan sí gbogbo tó yẹ ká fà yín ó ṣe táwọn èèyàn tó ń fún wọn ní kíní pé ara wọn tí ò yá ni tára wọn bá yá tójú bá ń dùn wọn tẹ́sẹ̀ bá ń dùn wọn sẹ́nu náà tó ń dùn wọn lẹ́nu tó ń fi ṣàdúrà fẹ́ tó kú àfi ká máa sọ àdá rẹ̀ ìwọ wá jáde oṣù àdúrà ọ̀rọ̀ tó báyìí ká má tiẹ̀ sọ̀rọ̀ bàbá mùdírù yẹn ká má tiẹ̀ sọ̀rọ̀ wọn ká má sọ̀rọ̀ wọn gbogbo wàhálà tó yẹ ká fà yín máa ṣe wọ bàbá mufti láti ìgbà tí bàbá yẹn ti kú bàbá mufti ò ti sinmi báyìí wọn ti sinmi bó ṣe ń lọ bẹ́ẹ̀ náà bọ́ bó ṣe ń nítorí yẹ kẹ́ máa ṣe lórúkọ lékè oyin yẹn náà ni ó lórúkọ wọn lékè oyin yẹn náà ni ó ẹ rí bàbá yẹn bí èèyàn gidi àlọ lórí burúkú ló pọ̀ láàrin yẹn ní sọ fáwọn èèyàn ẹ̀yin yóò lè change bẹ́ẹ̀ sì bá kulẹ̀ sí wọn ó ṣú ọ̀fọ̀ mi kú gbọ́n tó sọ sálàjà àgbà wọn bọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pé kọ́ lọ́n ṣàforíjì fún ẹ kọ́ lọ́n ṣàbọ̀ ọ̀rọ̀ tó sọ túkú ẹja tó wọn gbọ́ lọ náà. ihun tí bàbá yóò sì fi lẹ́kọ̀ọ́ á fi hàn yín nìsín bàbá yín yẹn tẹ́yìn ń fi ẹ̀kọ́ títà rẹ̀ tẹ́yìn sọ pé jogún ẹ̀kọ́ látàrí yìí ń jẹ́ kẹ́ mọ̀ fún ògbó lẹ́kọ̀ọ́ nìsín. torí wọn sọ lẹ́nu ẹ pé ọ̀rọ̀ tí bàbá mọ̀lẹ́dẹ́ mọ̀jú sọ yìí fi ń júwe bàbá tó bí wọn. sọ̀rọ̀ wípé yìí tẹ́ sọ pé kù yìí táwọn òbí ọlọ́run ó kẹ́ àbọ̀lọ́run ò ní kẹ́ yìí tẹ́ sọ pé kù yìí. sọ̀rọ̀ wípé ìbẹ́ẹ̀bẹ̀ ìjọ tí wọ́n fi handkerchief mú mọ̀ ládẹ́mọ̀jú mọ́ríkàsì lọ́rùn gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá la gbọ́ kò sí ìta àgbọ́ ti bẹ́ẹ̀ ẹgbẹ́ wa kájáde káwọn ìyàkan lérí ẹ̀dùn ní ọ̀dẹ̀dí ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ náà kọ́lọ́run dà papọ̀ mọ́ sí ẹ̀mí sáré báyìí kẹ́yìn náà wá gbégbèsè lórí ẹ̀kẹ́ kò sí wà lọ́dọ̀ náà. Subhanallah jẹ́mọ́ ṣe gbọ́ ṣe rí pé lórí burúkú lélẹ̀ bàbá oníbàbá tó ṣẹ̀ṣẹ̀ kú ni wọ́n sọ pé ẹ̀ tí mọ̀ bọ́ lọ́hùn òkè bóyá ọlọ́hùn ò ní kẹ́ ṣé ẹ náà ò tẹ́rì ọjọ́ Friday mà ní bàbá yẹn kú kò tẹ́rì fún ọ pé àna ọlọ́run sọ̀kalẹ̀ lé wọn lórí bàbá tó yẹ pé jẹ́ẹ́jẹ́ ló máa ń lọ tẹ́ bá ti bẹ̀rẹ̀ orí burúkú ní báyìí tí bàbá yẹn sọ pé mọ̀dẹ́ni kankan ló mú ẹ má ṣe kíní kan in tó gbọ́ tí bàbá yẹn sọ tó bá kí n sọ máa lè tó jó lórí rí ẹ̀dá tó dẹ̀ fẹ́ bọ́lọ̀ dáadáa ó yẹ kó plé ẹ̀ síta ni. àwọn èèyàn wà máa sọ àwọn ìtàn orí burúkú àwọn àhesọ wọn máa sọ fún yẹn ẹ̀ dẹ̀ máa act lórí ẹ̀ tó tí ò dẹ lójú pé bóyá lóòótọ́ ni bàbá yẹn sọ bóyá wọn sọ òsì bẹ́ẹ̀ gbà tó sọ bó ṣe múra kankan tó fẹ́ sọ orí burúkú bí ọ̀rọ̀ lọ́rọ̀ kò dẹ lójú pé bóyá bàbá yẹn sọ̀rọ̀ tí wọ́n rò pé gbọ́n yẹn o bóyá wọn sọ o gbọ́ wọn sọ fún ẹni o dẹ̀ kí orí burúkú láti bẹ̀ gbọ́n tó sọ tó bá sọ pé bàbá yìí ṣe lo ayé wọn kò tẹ́ Ọlọ́run àbí kò dá mú fídíò bí bàbá tó bí bàbá ẹ̀ àti bàbá ẹ̀ àti bàbá ẹ̀ mú fídíò bó ṣe lo ayé wọn káwọ bóyá ayé wọn dáa tó bàbá tó pè bàbá yẹn educational background wọn ó sound tí bàbá yẹn bá sún òyìnbó báyìí ìwọ tó máa pé kí wọ́n báyìí pẹ̀lú pẹ̀lẹ́ táwọn òrùfù yẹn ń jáde tí wọ́n ti ẹgbẹ́ wọn dùn wọn tó sọ pa wọn ẹni tó ṣẹ̀ṣẹ̀ kú tó yẹ ká máa tọrọ àfáàfù ṣé gbogbo àtẹwà ń wù ní ìsìn ṣé kò ju ibẹ̀ ṣe rí láàyè yẹn irúurú òun ní borun lọ́rọ̀ yín gbogbo yín ẹ wá di dìgbòlógì kàlú ẹnìkan ò lè sọ̀rọ̀ kan báyìí kẹ́tì ẹ̀ wò pé Ọlọ́run tún ṣe kẹ́tì ẹ̀ wò àbí ẹni tó kéwú àfi bí ẹ hàn náà bí dìgbòlógì bí kan bá yín lọ́dọ̀ RMQK bí kan bá yín ní kẹ́ máa pọ̀fọ̀ bí kẹ́ máa kóra yín jọ sínú group kẹ́ máa sọ̀rọ̀ yẹn láì dáa orí burúkú ẹ̀ ìwọlé sọ̀rọ̀ bàbá tó kú yìí wípé wọ́n fi handkerchief nù wọn kí ló tí gbogbo nǹkan máa ń ju àṣàṣì lójú yín ẹni tó fi handkerchief nù wọn ṣé bẹ́ẹ̀ ti lọ ṣe interview fún olóńkàn nífẹ̀ẹ́ wọn ní ṣé bẹ́ẹ̀ gbá handkerchief lọ́wọ́ ẹ̀ kí ni problem yín tẹ̀ ń wá ẹni tí tẹ́ fi ààrẹ àfa yín tẹ́ fi kọ́ lọ́rùn why ṣáwọn nìkan ní kọ́kọ́ sí ìkiri ni níwájú lé mi ọmọ kan tí o ti kò tí ì pọ̀ sẹ́kàn máa ló kọjá wájú lé mi mo gbó títí mi àtọ́rẹ́ mi ta tó jọ dúpẹ́ ọmọ yóò ti gbọ́dọ̀ ju 30 years lọ kí ló ṣe débi stroke àwọn méjèèjì adé ń wò pé ayélu kí lélẹ̀ bọ́dá yìí wá ẹ̀ láì tí mi pé stroke ò mọjú orí number 1 ó lè jẹ́ hereditary number 2 kò anything ló lè fà tó o bá ti take care ẹ̀ tẹ̀ láti lẹ̀ ẹ̀ wà máa wá bí ẹ̀ ń tẹ́sà fi kọ́ lọ́rùn ẹ̀ wọ́n fa handkerchief nù wọ́n lọ́rùn bàbá yìí wá sọ̀rọ̀ kan ẹ̀ mo ti wá sí kíní kan ayé yìí ti ta ayé gbogbo yín ó ta pa o kí ló tẹ̀ rí báyìí ẹni tó sẹ́ẹ̀kú tó yẹ kẹ́ mọ́ bẹ́ẹ̀ lọ́hùn fún subhanallah tí wọ́n tó wáyé pé àfa àti yín ló kú tẹ́nìkan wá sọ lọ́rọ̀ ìbáwò ni ó sì máa fi tí mọ̀ bọ́yọ́ lọ́hùn subhanallah ọ̀bọ̀ yàfi kó lọ túbà o ẹranko játijàti ni ẹranko játijàti ò nílà ò lẹ́kọ̀ọ́ lé ò ṣó kàwé ṣá àwọn ẹbí ẹ̀dẹ̀ rí ẹ níbi tó ń lọ yẹn o kò yẹ ká pè é pé má sórí burúkú níbi tó ń lọ yìí tọrọ para sórí ibú mẹ́rin tó bá já wọn abẹ́ ọlọ́run ọba àlekẹ́ọ́lá bàbá tẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá ní gbàgbọ́ wọn ọlọ́run mójú kò níbi àṣìṣe wọn ọlọ́run bá ní tẹ́wọ́ gbaṣẹ́ wọn ní ti dáadáa dà wọ́n pọ̀ máwọn ẹni rí àti gbogbo àwọn bàbá ọba tó ti kú tó ti lọ ọlọ́run ṣàforíjì fún yín kó ṣàforíjì fáwa náà táwọn náà bá ṣe tó jẹ́ fẹ́nu náà fi ṣe ọlọ́run ṣàmójú kó ń bẹ fún wa ọlọ́run yọ ìfẹ́ nínú ẹ̀mí wa gbogbo tábà máa ń ṣe kó jẹ́ máa ń jẹ́ pé nítorí tó lọ́hùn òun la fi ń ṣe ní tẹ́ ẹ bá ṣe tí ò ṣe nítorí tó lọ́hùn kò ní ládàá kankan lórí ẹ̀ ọlọ́mọdún aládàá ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀ rí wa láti ká tó sọdún bíi 2 weeks before iléyá mo ti bísí gan tí mi ò ráyè mo ti bísí gan títí tá a fi wá sọdún tán àwọn èèyàn láti London láti America wọ́n tún send a gift
àfáàdù sẹ́ndì kìíní ẹ jẹ́ ká fún yín ní nǹkan ọdún ọlọ́run bá mi san gbóyún lẹ́sàn dáadáa ọlọ́run bá mi dúró tì yín ọlọ́run bá mi wà pẹ̀lú yín ẹ̀ ní ná owó kan tán kẹ́ẹ̀tó rí kan ọlá láhàúlá wàlà kùwátá ìlà bìlà.